ǹjẹ́ ẹ̀ka ni mi ọmọ adó fọ́ tilé òtítà lé ni mi ọmọ arẹ́rù mọ́ sọ arẹ́ ni mi ọmọ yẹkọyẹkọ ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdùyẹdù yín tó ń fún pin ìbẹ́ ẹ̀gbọ́n owó nìyí ọmọ yẹnuyẹnu akandọ́rọ̀ Awíkonko náà ló kọ́ mi ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ìwé náà láti kà níbi eléyìí tá à ń kà lọ́wọ́ òun náà ni a pè ní àjà ló lẹ́rù irọ́ ni pẹ́pẹ́ ń pa àjà ló lẹ́rù látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé ọ̀kan gbòógì àgbà nínú àwọn òǹkọ̀tàn bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ̀hún ọbẹ̀ ọdẹlẹ̀ fẹ́yàn rẹ̀ bónírèsé bá kọ̀ tó lòun òfin gbámọ́ ilé tó ti fínlẹ̀ kò ní parun ẹjẹ́ àwa kan fìdí tẹ̀ kájọ tẹ̀ síwájú ìwé yìí àkọlé tí mẹ́ńbẹ̀ àyágbọ́n ògúngbè gbọ́n ẹ má gbàgbé ìgbàkigbà tẹ bá polówó ọjà pàdé nìkan nìyí ẹ má fò kúrò lórí ẹ má skip kúrò lórí ẹ ni mò ń sọ kó lè jàǹfààní fún mi lónìí àbí lọ́la kọ̀nà ẹni nǹkankan láti subscribe sí channel yìí kẹ́ lè máa rí àmì nígbàkúgbà tí mo bá fi fídíò tuntun sí àyín ọ̀yá sẹ́ẹ̀ ti ṣe tán mo ti má jẹ̀ lọ́wọ́ mo móbìlì dání ẹ̀já àjọ kó sójú àgbà mi àyágbọ́n ògúngbè gbọ́n àódù fẹ́rẹ̀ mọ́ ti jáde tán ńgbà tí Tàfá gba ọ̀nà ẹ̀yìn kùlì já wọlé sòròsò ó ní ẹ̀kú lẹ́sà mo dé sà èmi Gìrìpá mo dé èmi Ajámaláyà bí òjò ẹ̀rùn mo dé èmi Àjàó àrú ọmọ Láwálé mo dé sà Lápàdé fọwọ́ sàpéjúwe fún un bí kò má pariwo nítorí kò mọ̀ bí àwùjọ ti lọ jìnnà tàbí yóò tún padà wá ńgbà tó pẹ́ díẹ̀ ó yọjú lójú fèrèsé láti wò ó wo ìta wò ó sì rí pé mọ́tò àwùjọ ti lọ ó wá ní kí Tàfá ó jíṣẹ́ fóun Tàfá ní àṣíríyàn lẹ́dí lókùn lẹ́ni kémi ọmọ Láwálé lọ tú wá fún Lápàdé ní wọ́n mọ̀ pé ẹ̀rù ẹni tí wọ́n dè lókùn ó lè bá ọ ní mo bá wa mọ̀ pé ẹ̀rù ẹni tí wọ́n dè lókùn lọ́wọ́ lẹ́sẹ̀ lè bà ọ́ ǹbáwọ̀ ẹni tí irú rẹ̀ ò ní bà lẹ́rù láti lọ bá mi gbé wálé Tàfá ní ẹ̀rù abẹ́ ti pé ẹ̀rù àbí ńlá bẹ́rù bá fojú kẹ́mi Gìrìpá ó fúnra rẹ̀ lẹ̀rù ó bà kò séwu lóko àfi hùwà àparò lásán ẹ̀rù orúwo ló lè bọ́ ọmọ òkè orú òkun bẹ́ẹ̀ ò bá mọ̀ mi ò gbóhùn mi ni ẹ̀yin náà ò jẹ́rìí mi ẹ̀rù ibodò ẹni tí yóò wọdò lẹ̀rù lè bà Lápàdé ní síra jíṣẹ́ ibi tí mo rán ọ jàre òkú ọ̀rọ̀ ní gbogbo òrégbè tó ń sọ yìí ó gbé wálé àbọ̀sá padà lọ́nà Tàfá ni mo gbé wá o ó sì wà nílé Jáńpákó ọmọ èjì nana kò ní lẹ́kọ̀ọ́ lọ́nà ọmọ àsùntà ọmọ Ògúnpá Lápàdé ní ó yá ká lọ síbẹ̀ ó dìde ńlẹ̀ ó wọ yàrá rẹ̀ lọ ó sáré gbé agbádá kan báyìí wọ̀ àǹkàrá pupa ni èyí tí ò lè hàn tó bẹ́ẹ̀ lóru nítorí ọjọ́ ti ń rọ̀ díẹ̀díẹ̀ ilẹ̀ ò sì ní pẹ́ ṣú ńgbà tó padà dé pálọ̀ Tàfá bíi pé owó tá ó fún Jáńpákó ọ̀hún kọ́ ó tàka ọ̀nà wọ́ wájú Lápàdé tún tọwọ́ bàpò rẹ̀ ó tún mú kọ́rẹ́ǹsì méjì ó fún un ó ní ṣé yẹn ó tó Jáńpákó àbò ti pé Tàfá bẹ̀rẹ̀ sí kọrin báyìí pé ẹ̀làrú kan àwa ìlàjọ ń lọ bó sòkun àwa ìlàjọ ń lọ bó sọ̀sà ẹ̀làrú kan àwa ìlàjọ ń lọ bó ti ń kọrin yìí ló ń pàtẹ́wọ́ tó sì ń fijó bẹ́ẹ̀ ó rẹ́rìn yàngì bó ti ń ṣe rìndìnrìndìn yìí ńgbà tó yá ó ní ọ̀gá mi o mo dẹrù yín látòní lọ pé bí ẹ bá fẹ́ ni ẹ máa rán mi lọ ṣé tẹ́ ẹ bá fẹ́ ni kẹ́ ẹ máa bẹ̀ mí mo lè wọnú iná mo lè wọnú omi bó bá sẹ́yìn lè ṣáà ní kí n wọ̀ ọ́ olówó lè mí mọ̀ ní tèmi o náwó kì í ṣàpá o ó yá ká lọ lé Jáńpákó Lápàdé pé dàdá ó ní bí ẹnikẹ́ni bá béèrè mi délé bá ń sọ fún un pé òde mọ́ lọ o bó ti ránṣẹ́ sílẹ̀ báyìí tán òun àti Tàfá jáde lọ sóde ńgbà tí wọ́n dé ìsàlẹ̀ wọ́n dóde takisí wọn ò dúpẹ́ títí tí ọ̀kan fi dé wọ́n wọ́ Tàfá sì sọ ibi tí yóò gbé wọn lọ fún awakọ̀ Lápàdé dẹtí láti gbọ́ ibi tí Tàfá pè fún onítakisí ṣùgbọ́n wúyẹ́wúyẹ́ tí Tàfá sọ kò jẹ́ kó gbọ́ kò Jáńpátá pòun ọ̀gbọ́ sí wọ́n kúkú jọ ń lọ ni ńgbà wọ́n bá sì débẹ̀ sóun ó rí ibì kan làwọn sá ti sọ̀kalẹ̀ ẹni à ń gbéyàwó bọ̀ abá kì í máa nàgà wò lórí ògiri kí ní kàn ń lójú wọ́n sọ̀kalẹ̀ lóòótọ́ ní àbẹ́bì Tàfá ṣáájú Lápàdé sì tẹ̀lé wọ́n ń lọ bí wọ́n bá rìn síwájú díẹ̀ wọ́n yà sọ́tún bí wọ́n bá tún lọ díẹ̀ sí wọ́n tún yà sósì
bẹ́ẹ̀ ni wọ́n sì ń rìn fún nǹkan bí 30 ìṣẹ́jú ńgbà tó ṣe lápàdé ní ọ̀wù Tàfá. kí la kúkú wọ takisí sí ńgbà tó jẹ́ pé ìrìn táàtún rìn gan ogun tó báyìí mo ti fẹ́ máa mú gbogbo sìgá inú pákẹ́ẹ̀tì tuntun tí mo ẹ̀sẹ̀ mú jáde ńlé tán àti ìdèbí tá à ń lọ irú ìrìn àrèwó lè yí èyí tá a rìn níṣẹ́ tá a sọ̀kalẹ̀ nínú tasí yìí gangan ó ju èyí tí tasí gbé wa rìn lọ gbogbo Ìbàdàn láti fẹ́ rìn já àbí ọ̀mọ̀nàmọ́ni bá a bá sì sọnù káyà máa lọ ilé wa ò Tàfá ní tàìmọ̀nà kọ́ ṣùgbọ́n èèwọ̀ ni ẹnìkan kì í rìn tààrà wọlé ọmọ ìjìnà náà kọ̀rọ̀kọ̀rọ̀ la máa rìn délé Jàǹpákó ẹ ṣáà máa tẹ̀lé mi ká lọ afẹ́ débẹ̀ ojú ló pẹ́ sí o díẹ̀ sí ń rókù o lápàdé ní onílò níjẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀ wọ́n tẹ̀lé lọ láìpẹ́ púpọ̀ mọ́ wọ́n dé agboolé ńlá kan báyìí ògiri àtijọ́ ni wọ́n fi máa yípo wọn ò rẹ́ ilé náà ní sánmọ́ǹtì bẹ́ẹ̀ ni wọn ò sì fi ọ̀dà kún wáńké ní ògiri bẹfẹ̀yìn ta tí gbogbo rẹ̀ rí ságisagi kò sí fèrèsé kankan lára ògiri náà bó ti gùn tó ilé aláyípo àtijọ́ ni káà ni wọ́n fi kọ́ gbogbo yàrá tó wà nínú ilé náà kò yọ ilẹ̀kùn sóde àjẹ́ pé inú gba sọ̀rọ̀ lọ́hùn ni wọ́n sì sí kí wọ́n tó wọlé Tàfá wọ̀ tó ń wò sí ó sì pàtẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn èyí ó ṣílẹ̀kùn kan báyìí ilẹ̀kùn kékeré àbẹ̀rẹ̀wọ̀ ni àwọn méjèèjì wọlé wọ́n tó ṣílẹ̀kùn kan wájú lọ́hùn wọ́n kọjá rẹ̀ wọ́n tó ṣí òmíràn wọ́n sì kọjá òun náà wọ́n tó ṣí òmíràn wọ́n sì kọjá òun náà wọ́n tó ṣí òmíràn àti òmíràn àti òmíràn àti òmíràn. Lápàdé ronú pé bóyá Tàfá fẹ́ ta òun sọ́fìn ni àbí ìjàmbá ló sì fẹ́ ta òun fún ni ṣùgbọ́n kò fọhùn wọ́n sá ń ṣílẹ̀kùn lé ilẹ̀kùn ni wọ́n ń wọ horo ilé náà lọ jìnnàjìnnà wọ́n wá dé yàrá kan níbi tí Tàfá ti dúró tí ò lọ síwájú mọ́ Lápàdé wo yàrá ìyípo ṣùgbọ́n kò rí nǹkan kan tààrà nítorí iná fìtílà erépo pupa ni wọ́n tàn sílẹ̀ níbẹ̀ kò sì mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ báyìí ni gbogbo yàrá náà rí lójú Lápàdé ṣùgbọ́n ẹnìkan wà nínú yàrá náà ó jókòó lórí àpótí kékeré kan ní kọ̀rọ̀ yàrá náà Tàfá ní Jàǹpákó ọmọ Tápà mo dé o mi ọ̀gá rẹ̀ dé o mi Tàfá Ìgìrìpọ̀ ọmọ Láwálé mo dé onítọ̀ ní ẹnu ẹ kò lè dúró ńgbà kankan ni àwàdà rẹ ti pọ̀ jù ò fẹ́ràn àsọjù báyìí aláròyé lásán kan ni ọ́ ṣé ẹni tó ní ẹrù ẹ̀ kan nìyí Tàfá kọjú sí Lápàdé ó ní ọ̀gá ń ò wí inú rẹ̀ kan jù bẹ́pẹ tó bàjẹ́ lọ ó sónú ju agbowó pa lọ Jàǹpákó ní panumọ́ ń bẹ̀ ẹlẹ́rù náà nìyá àbó nǹkan ni mo béèrè lọ́wọ́ rẹ̀ ń ò rojọ́ para ńlókè mọ́ Tàfá tí Tàfá sì bò sókè bí ẹni tó gbé ẹsẹ̀ lé ògún náà lẹ̀ Tàfá dáhùn pé àwọn ni o àwọn ló lẹ́rù ọ̀hún o òun náà sì làwa gbé o Jàǹpákó ní owó mi dà Tàfá ní ẹrù ni kò jẹ́ ká kọ́kọ́ rí náà kẹ́ àbówó ló ṣáájú ni Jàǹpákó ní àbórí ẹ̀ ò da owó mi lé mi lọ́wọ́ kíá bí bẹ́ẹ̀ kọ́ n ó kọ́ ní nǹkan tí ìyá àti bàbá rẹ̀ gbàgbé kí wọ́n kọ́ ní kékeré ó dìde ńlẹ̀ ó súnmọ́ Tàfá ó sì gbá a létí po ó ní sótó àbò fẹ́ sí owó mi dà Tàfá yá tọ́ bàpò ó sì ná owó rẹ̀ sí ó ní ṣebí mo ń bá ó ṣeré ni ó sì wá ń gbá mi létí wò sí máa pọ̀ o ó fọwọ́ ra etí rẹ̀ Jàǹpákó lọ sílẹ̀ kọ̀ọ̀kan báyìí ó sì wọ ẹni òré ńlá kan jáde láti bẹ̀ ẹni náà wú bèǹtì láàrin ó dàbí ìgbà tí wọ́n bá fi di òkú yíyí ni Jàǹpákó ń yí ẹni náà nílẹ̀ gbirigbiri ó sì wá ń fi ọ̀bẹ kan gé okùn tí wọ́n fi so ẹni náà ọ̀bẹ rẹ̀ yìí kéré ju èyí tí àwọn bupabupa fi ń bupa lọ ó tú ẹni náà Lápàdé sì rí pé ènìyàn ló wà nínú rẹ̀ ènìyàn ni wọ́n dì bí òkú bẹ́ẹ̀ yẹ ó wo olúwa rẹ̀ ó sì rí pé ẹni tó ń dè mọ́gi lẹ́ẹ̀kan ni omi kanlẹ̀ ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tú jáde nínú ẹni náà wá nà wọ́n ó fọwọ́ bọ́jú òórùn burúkú kan jáde lára rẹ̀ ó burú ju tilé ìyàgbẹ́ lọ ó burú ju tilé ìyàgbẹ́ tí wọn kì í tọ́jú dáadáa lọ ṣòkòtò rẹ̀ rin gbẹ́ndẹ́gbẹ́ndẹ́ ojú rẹ̀ pupa bí ẹ̀jẹ̀ òróbó bí ìgbà tí wọ́n ẹ̀sẹ̀ yọ jáde nínú omi Lápàdé ní kí wọ́n tú okùn kúrò lẹ́sẹ̀ rẹ̀ Tàfá sì tú ó kọjú sí Jàǹpákó ní Jàǹpákó ṣé àyè wà ní láti bọ́ọ̀rẹ̀ wa yìí sọ̀rọ̀ díẹ̀
Jàǹpákó ni wọ́n lè sọ ohunkóhun tán bá fẹ́ sí i kò sì sí ẹni tí yóò gbọ́ láti ta. Ó ní wọ́n lè dúró níbẹ̀ níbi tí wọ́n wà yẹn náà bí ó ti jẹ́ pé ọ̀rẹ́ wọn ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Ó ní ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ ibi tó tún bu àṣírí díẹ̀ sí kí wọ́n ká lọ bòmíràn. Lápàdé ní òbóró báwọn bá lè lọ bòmíràn nítorí ọ̀rẹ́ òun tóun fẹ́ bá sọ̀rọ̀ ó fẹ́ràn orin kíkọ, òun ò sì fẹ́ kí orin rẹ̀ ó dí Jàǹpákó lọ́wọ́. Jàǹpákó ní kí wọ́n ká lọ, ó ṣáájú Lápàdé tẹ̀lé, Tàfá sì ń bọ̀ lẹ́yìn. Ó fa ẹni tí wọ́n ẹ̀sẹ̀ tú sílẹ̀ lọ́wọ́, ó ń wọ̀ tuuru tó ń lẹ̀. Nígbà tí wọ́n dé yàrá kan báyìí, Jàǹpákó ó ní wọ́n lè ṣe bó bá ti wù wọ́n bẹ̀. Ráúráú ni yàrá náà rí lójú Lápàdé. Iná àbẹ́là kan ni wọ́n tàn án bẹ̀. Ó jẹ́ kí ibẹ̀ orí ràkọ̀ràkọ̀. Àga onígi tó wà nínú yàrá náà jẹ́ 4. Ibùsùn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ kan. Àpò ìdọ̀họ́ ni wọ́n fi ṣe aṣọ sórí ibùsùn náà. Wọ́n gbé tìmùtìmù aláwọ̀ lé ibùsùn náà lórí. Àti àga àti ibùsùn tó wà nínú yàrá náà bùtátá fún àìlò gbogbo rẹ̀ ni ó sì ti hodú. Tàfá mú àkísà kan tó wà nílẹ̀ ó fi nu àga kan. Àga náà kò gbò bó ti ń nu. Ńgbà tó nu tán oníkẹ́ Lápàdé ó jókòó lé. Lápàdé náà jókòó ọkàn obì sẹ́nu. Ó sáná sí sìgá kan ó sì fa èéfín sátàrí gbà. Ìgbèkùn rẹ̀ wá ń fọwọ́ ra gbogbo ibi tí wọ́n ẹ̀sẹ̀ tú okùn lára rẹ̀. Okùn ti yún ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀. Ó ń fọwọ́ ra ó sì ń nà tàntàntàn. Ó yán hó gọ̀m̀bọ́ tọwọ́ sí ẹ̀rẹ̀kẹ́. Ó sì fa bàmúlé ní ẹ̀rẹ̀kẹ́ òsì. Sàṣàṣà lójú díẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ púpọ̀ ní ibòmíràn tó bẹ́ẹ̀ tí ìlà rẹ̀ fi jápọ̀ níbẹ̀. Lápàdé ní awé kí ni orúkọ rẹ ti jẹ́? Ọkùnrin náà dáhùn. Ọkàn ń wò bọ̀ bí àgùntàn ni, ojú rẹ̀ korò ju orógbó lọ. Ń wo Lápàdé bí kò fò mọ́ lọ́rùn kó fa ya pẹ́rẹpẹ́rẹ, kò mira bẹ́ẹ̀ ni kò tiẹ̀ ṣẹ́jú, kò yí ọrùn náà po. Lápàdé ní ẹnu ló ń dùn ọ ní àbítí, àbára rẹ ni ó sì yá, àbí wọn ò kó ọ jáde ńgbà tí wọ́n bí ọ. Bọ́ bá sì para rẹ ní ọ̀yá kíni kí wọ́n bá ń dá ọ lára yá báyìí. Àbóorun ni ò sì tí ì dá lójú rẹ kíni kí wọ́n bá mi jí ọ. Ọkùnrin náà wò títí ó ní ńbo ni mo wà yìí gan-an. Ohun tó fi sọ̀rọ̀ nílẹ̀ dòdòdò bí ohun ẹni tó tóbi. Ẹni tó bá gbóhùn rẹ̀ láì rí ẹni tí ń sọ̀rọ̀ kò lè fura pé tẹ́ẹ́rẹ́ ni ọkùnrin náà ṣe. Ohùn rẹ̀ dàbí ti ẹni tó bá tó méjìlá rẹ̀. Tàfá ò fọkàn sí ohùn rẹ̀ yìí, ó ní àbórí ẹ ò pé ni. Àwọn ọ̀gá ń bi ọ́ ní nǹkan ìwọ tó ń béèrè tiẹ̀ lọ́wọ́ wọn, ẹgbẹ́ ń bígbó àbí tàrífẹ́ tí í jẹ́. O mọ̀ wọn ara rẹ o, dáhùn tí wọ́n bi ọ́ ní kí á báyìí. Ọkùnrin náà ní banú tiẹ̀ máa ń tiẹ̀ o, ìgìrìpá mọ́mọ́ ẹ̀ dáadáa. Èyí ìnàkí tó pera rẹ̀ lọ́gàá rẹ̀ nìkan ní wọn mọ́ ọ̀nẹ̀nu sí Lápàdé. Bọ́ bá sọ nìkan ló wà níbí ni ìbá mẹni tí òun mú lẹ́rù. Ọjà ayé pé wọ gìrìpá wà ń bí ni nítorí pé nírú ipò tára mi wà ní ìsìn n ò lè dojúkọ ìwọ, ṣùgbọ́n kí wọ́n gbé ẹnu rẹ lọ́wọ́ sá o. Ìwọ náà mọ̀ pé òkú àjànàkú la yóò gbó sí, ta ní jẹ́ ju agada lójú erin. Erin yìí ò tí ì kú o, àárẹ̀ mu lásán ni o. Lọ́jọ́ tí wọ́n wà ní abarapá tá a sì tún ríra wá ń kọ́. Bọ́ bá ṣẹ̀ sàpá lónìí ó lè ṣẹ̀ sítan lọ́la o. Bọ́ bá ṣe ti kí ní olè lásán yìí nìkan ni ó tún na ẹnu sí Lápàdé. Nbá tiẹ̀ ti dábìrà fún bí mo ti wà yìí náà ehoro làṣà ò lè gbé o, bí ìtàn mi èkúté kọ́ o. Olè olólè ọlọ wú owó tí mo rì mọ́lẹ̀, mo lé ń ọ̀bá títí tó fi já títì. Ńgbà tọ́wọ́ mi ọ̀tẹ́ mo sáré lọ gbé mọ́tò mi ní kọ̀rọ̀ kan tí mo gbé pamọ́ sí pé kí n máa lé bọ̀ lọ́nà Ìbàdàn. Ṣùgbọ́n bí mo ti ń lé lọ ni mo bóun àti wèrè ọlọ́pàá tí wọ́n pè láúdù yẹn wọ́n jọ ń sọ̀rọ̀. Olè kúkú làwọn méjèèjì, ṣé wàá jọ wà ní jọ̀rẹ́jọ̀rẹ́. Mo kọjá wọn lọ, mo sì yà sí yàrá kékeré kan báyìí. Mo retí pé Áùdù ọmọ lọ oyè ọmọ lé mi bọ̀ lẹ́yìn. Mo fẹ́ mọ́ ti yà tán ńgbà tí Áùdù sáré kọjá lọ sọ́nà Ìbàdàn láì fura pé mo sá pamọ́ tòsí. Mo jẹ́ kó pẹ́ díẹ̀ lẹ́yìn tó ti kọjá, mo sì wá tún padà sójú ọ̀nà. Mo kọjú sọ́nà àkànrán, mo fẹ́ lọ bá kíní olè yìí, ó tún nẹnu sí Lápàdé. Kí n lọ kọ́ lọ́gbọ́n díẹ̀, mo bá níbi tó dúró sí. Inú kan bí mi wá sùúrù, ó dàbí kí n fi mọ́tò mi tẹ̀ mọ́lẹ̀, kí n fọ́ túútú, kí n fi táyà ọkọ̀ mi pa pẹlẹbẹ. Lọ́wọ́ mi bá jù bàrà, mo pe ọwọ́ ọkọ̀ padà títí kò sí pè padà mọ́. Bó bá fi sọ́tún a fi sósì, a fi wo nsásá tó ṣe nínú ìgbẹ́. Mọ́ ń tọ́sẹlẹ̀ mọ́ títí mo fi bára mi ń dídè mọ́gi nínú ìgbẹ́. Wọ́n fi aṣọ há mi lẹ́nu, wọ́n fi aṣọ kan báyìí tí ń rùn bí ìtẹ́ ọmọ há mi dí mi lẹ́nu.
mo tún dákú sórí ìdè ńbẹ̀ rí tí mo sì tún wá rí níwọ̀ gìrìpá tó wá tú mi lẹ̀ tó sì tún dì mí mẹ́ẹ̀ẹ́ní àti ara àwọn ọlọ́ṣà wọ̀nyí nìwọ náà tún wà báyìí. Ó dákẹ́ díẹ̀ ó dàbí ẹni pé ó sinmi láti mí ni ó wá tún kọjú sí Lápàdé ó ní ọjọ́ kan sọjọ́ kan tọwọ́ mi ó tẹ̀wọ́ ilé yìí ìwọ jàgùdà kan lásán lásán yìí n ó kìlọ̀ fún ọ níjọ́ náà ó gbádùn mi tó ṣùgbọ́n bọ́ bá fẹ́ dé ìyàtọ̀ jẹ níjọ́ náà kù tètè bá mú owó mi kíákíá báyìí bí bẹ́ẹ̀ kọ́ ìlọ́po 10 n ló fi san ńgbà tí àkókò bá tó fúnra rẹ̀ lọ́mọ fi owó náà lọ́mọ fi wá mi kiri ńgbà náà ọmọ fi bẹ̀ mí ní pẹ̀lú tọ́yìn ẹlẹ́bẹ̀ sí mi bọ́ ọ bá mọ̀ mí ni ọba mọ̀ pé èmi ìfọ́nù mo ń fi ara rẹ̀ sùn ọba yìí o kọ́lọ́ ń jẹ́ kó gbọ́ o kọ́lọ́ mọ́ sì jẹ́ kó gbọ́. Lápàdé dẹ́lẹ́kẹ́ títí tó fi parí ọ̀rọ̀ rẹ̀ òun náà wá gbiná jẹ́ ó ní Tàfá kíní iye ọmọ nǹkan kan bá ń fìgbà tí 6 tó jiná sí ilé tí ó yá. Tàfá dìde ńlẹ̀ ó súnmọ́ wájú ó gbọ́wọ́ sókè ó fi ìgbà tí kan lé ọkùnrin náà létí gbòòlà ó tún gbọ́wọ́ sókè. Bẹ́ẹ̀ ni Audu Karim olórí ọlọ́pàá wọlé dé ó fògìjà wọlé ni o ó wò gàrà yíká ó ní Lápàdé ọwọ́ mi tẹ̀ ọ́ gan-an báyìí àbí ọ̀tẹ̀ ọ́ ọ̀rẹ́ rẹ̀ músẹ́ ó gbogbo wọn lójú lọ́kọ̀ọ̀kan ó ní ọjọ́ gàtí gọ̀jọ́ gàtí ẹsẹ̀ méjèèjì ló fi tilẹ̀ tó ń tiro yìí mo ti mọ̀ tẹ́lẹ̀ pé ọwọ́ mi ó tètè tẹ̀ ọ́ ọjọ́ gbogbo ń tó le ọjọ́ kan tó lóhùn ó wá tán àbí ọ̀tán ilẹ̀ wa mọ́ ọ lónìí gbà gbangba dẹkùn kedere bẹ́ẹ̀ wò ó sáà bẹ̀rẹ̀ sí bú mi lọ́sàn-án gbogbo yẹn dìde ẹnì sóní tẹ̀sán mo ti mọ̀ pé bí mo bá farabalẹ̀ dáadáa n ó rí mú ibi tẹ́ ẹ mọ́ ń pé sí òun náà ni ẹ wá sodo sí yìí o mo mú yín báyìí àbí n ò mú yín ìwọ́n tiẹ̀ ọ̀tọ̀ sára ni tàbí ṣòkòtò rẹ̀ ṣe ń rin gbẹdẹgbẹdẹ báyìí ọkùnrin ìgbèkùn náà ní ẹjọ́ rẹ̀ kí lọ́kàn o mo bá yàgbé ara kí ni o ní mo ṣe tí mo fi bá ọ lọ sí tí wọ́n fi bá ọ lọ tẹ̀sán Audu ní tiẹ̀ pọ̀ níbẹ̀ ìwọ ló ń jẹ́ Táíwò àbí wọ́n kọ́ ọkùnrin náà ní àbí wọn ò tún gbọ́dọ̀ jẹ́ Táíwò mọ́ ọjọ́ wo nìyẹn tún lòfin yẹn tún jáde ọjà rí Audu ní farabalẹ̀ mò ń bá a bọ̀ lọ́pẹ́ ìwọ kọ́ ni onímọ́tò WOT 0024 ọkùnrin náà ní ìwọ tún nìyẹn náà bí o Audu ní àmọ́ ń bọ̀ farabalẹ̀ ǹjọ́ rántí pé òun ti ọ̀nà àkànná bọ̀ wá sí Ìbàdàn lọ́wọ́ ọ̀sán yìí ó sì ń wa mọ́tò rẹ nígbà náà ọkùnrin náà ní mo á mọ̀ pé ẹsẹ̀ ni bí o Audu ní ó ti o ẹsẹ̀ kọ́ ni láti máa ti àkànná bọ̀ ní Ìbàdàn ṣùgbọ́n ẹsẹ̀ ni láti fi mọ́tò rẹ sáré ju bó ti yẹ lọ àbí ẹsẹ̀ kọ́ nìyẹn náà Táíwò ní Audu ọmọ ọ̀gọ̀ ọ̀pọ̀ o ọ̀rẹ́ rìn lọ́nà kínní ta ni sọ fún ọ pé èmi mọ wakọ̀ lákòókò tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí kájẹ̀sì wá pé èmi mọ wakọ̀ ta ni ẹlẹ́rìí rẹ pé mo sáré ju bí ó ti yẹ lọ àti pé kí ni ṣe tí o kò dá mi dúró ńgbà náà bó bá ṣe pé lóòótọ́ ni mo ṣẹ̀ sófin Audu ní jẹ́ kí n máa dáhùn lọ́kọ̀ọ̀kan èmi rí i nígbà tó ń sáré àṣájù Lápàdé yìí náà rí ọ pẹ̀lú Lápàdé ní Audu nígbà wo ni rí wọ́n jẹ́rìí bó bá ṣe pé lóòótọ́ ni Audu ní Lápàdé ń bí mo wí fún ńgbà náà Lápàdé ní mo ti gbàgbé n ò rántí ṣùgbọ́n bó bá ṣe pé wíwí ló wí fún mi ìyẹn yàtọ̀ sí pé mo rí i fúnra mi o ṣé ìwọ tó fẹ́ fi mí ṣe ẹlẹ́rìí náà ló wí fún mi àfi bá bá fẹ́ kí n jẹ́rìí pé o sọ fún mi lókù Audu ní tálẹ́sìn bá gbè bí òṣèlégbò olè náà kúkú nìyí ṣùgbọ́n bẹ́ẹ̀ fò tẹ́ ẹ dẹyẹ ẹ ò lè bọ́ nínú ilé yìí Táíwò ní ń bolo tí ẹ sọ pé mo gbé sáré yìí àbí lọ́nà àkànrán kọ́ ló pé ó gbàgbé òfin ọkọ̀ wíwà ni àárín ìlú nìkan lòfin di aré sísà àti ní kọ́nà àti níbi tí ojú ọ̀nà kò bá gbé dára kì í ṣe nínú igbó àfi bí ènìyàn kò bá lè fi ìbálẹ̀ ọkàn wa ọkọ̀ lókù mo akọlù ọ ńgbà tó wé yìí àbí ta mo kọlù ojú Audu Karim rẹ̀wẹ̀sì ó dátọ́ mi Táíwò ń sọ̀rọ̀ lọ ó ní káàtì ẹ̀ wá sọ pé ó ní ẹlẹ́rìí pé mo sáré jù kí ló tó sọ pé eléyìí lòdì sí òfin ṣùgbọ́n ohun tó lè ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá ní kó gba gbogbo ìwé ọkọ̀ lọ́wọ́ mi àti láísẹ̀sì mi kó o sì pè mí lẹ́jọ́ sí kóòtù bá a bá dé kóòtù rírò ló rojọ́ kì í ṣe wọ ni yóò dá lọ́hùn ó wá ní kí n ká lọ sí tẹ̀sán láti lọ ṣe kánni èmi ọ̀rá yìí o Audu tún gbé itọ́ ẹnu rẹ̀ mì ó
ó dọ́gbọ́n lọ́nà fún rẹ̀ ó ń rọ́ ìka rẹ̀ pàràpàrà kò sí àní-àní pé Táíwò ti gbé e lulẹ̀ kò rí òfin tó ń lè fi mú un mọ́ ó ní Táíwò kò burú ó mọ̀fin dáadáa bí mọ́tò rẹ̀ náà ń kọ́ nísìn mo lè mú ọ pé ó fi mọ́tò yìí jáàmù àbí mo lè mú ọ. Táíwò tutọ́ sí eré sí ìtọ́ náà sì fẹ́rẹ̀ bọ́ sí ẹ̀yìn ju Áùdù ó ní ta ni sọ fún ọ pé mi mo ti lè wakọ̀ nígbà náà sẹ́ẹ̀ ká tiẹ̀ sọ pé mi mo wà á mọ́tò mi ni àbí tiẹ̀ kò burú èmi ni mo wakọ̀ o èmi ni mo sì fi kọ́ lógi ọ̀tàn àbí ọ̀tán ohun tó sì jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ni pé èmi àti ọ̀rẹ́ mi kan jọ kọ́ èèyàn pé mo bá fi mọ́tò mi kọ́ lógi kò lè rún bẹ́ẹ̀ ni kò lè tẹ̀ níbikíbi ni mo bá sọ àkókò tí ènìyàn kì í pọ̀ lọ́nà ni mo bá gba ọ̀nà àkànrán lọ ni mo bá fi ọkọ̀ náà kọ́ lógi ìyẹn ọ̀rẹ́ mi ló mú mi nítorí pé mọ́tò náà rún bí ọ̀rẹ́ mi ti sọ pé yóò ṣe ǹjẹ́ ẹnikẹ́ni sọ fún ọ pé mo bà nǹkan òun jẹ́ èmi ni mo ní mọ́tò mi o bó bá sì ti wù mí mo lè ṣe bó ti wù ni làá gẹ fìlà a kì í mú ní sí i sọ́tán lápàdé ní Áùdù Kàrímù bẹ́gbàá ò bá dẹ̀yìn lẹ́yìn ẹni ó kì í dẹ̀yìn lẹ́yìn ẹgbàá owó tí ò pé lọ́mọ ń ṣe yìí Táíwò mà ti gbé ọ lólẹ̀ o àbó ò tí ì gbà kọjá relé lọ sùn ẹ̀kúkú ti ní ọlọ́pàá obìnrin ń bá rékè yín báyìí ó lè pè kán nù wọn múrelé àbíyàwó rẹ̀ á bínú bó bá fẹ́ bínú wí fún un pé ó mú wálé wá kọ́ ọ níṣẹ́rin ṣé wọ́n lọ̀gá gbogbo wọn pa ọ̀rọ̀ ti Táíwò yìí tí o lọ sùn jẹ́ o kó fọ̀rọ̀ rẹ mọ lórí ẹ̀tẹ́ kó tó di àbùkù Áùdù ní ọwọ́ mi tẹ ìwọ ń tiẹ̀ ò lè bọ́lẹ̀ kan yìí mo ti wá gba ọmọ lọ́rùn ọwọ́ yàtọ̀ fún orí ìka tí mo ti mú ọ tẹ́lẹ̀ bí mo ti kúrò nílé rẹ lẹ́ẹ̀kan mo yan ọlọ́pàá méjì láti máa ṣọ́lé rẹ mo ní kí wọ́n máa ṣọ́ ìgbà tó bá fẹ́ jáde wọn ò wọ́ sọ́ni ọ̀bá rí wọn bí wà àti gìrìpá ti jáde tẹ́ ẹ wọ takisí ọ̀kan nínú àwọn ọlọ́pàá náà wọ takisí mìíràn tẹ̀lé ìkejì sì wá jíṣẹ́ fún mi láìpẹ́ ni ẹni tó tẹ̀lé náà dé tó wá júwe ibi tẹ́ wà fún mi mo sì gbọ́ pé ẹ mú ẹnìkan lẹ́rú sí yín nítorí náà mo fẹ́ wá gbogbo ilé yìí wò fẹ́nẹ́fẹ́nẹ́ látòkè délẹ̀ mo mọ̀ pé Táíwò lẹ́rú tẹ́ ẹ mú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n wá ilé yìí wò á kì í mọ̀ nǹkan mìíràn tó lè wà níhìn tó lòdì sí òfin ṣé Táíwò dà yín ni lẹ́sìn fẹ́ yẹjú rẹ̀ ẹ fẹ́ pakọ́ ṣé dédé tí mo dé báyìí ló ń dè yín lọ́wọ́ ta ló nílé yìí gan kí n fi wáràǹtì ọwọ́ mi hàn án kí n lè tètè bẹ̀rẹ̀ wíwá gbogbo ilé wò ta ló nílé nínú yín ẹnikẹ́ni ò dá lóhùn tàbá súnmọ́ bí ẹni pé kọ́ gbá a létí ó gbé ọwọ́ sókè ṣùgbọ́n kò lù ú ó rẹ́rìn lásán ni Táíwò lọ́kọ́kọ́ fọ̀n láàrin wọn ní Áùdù àbó tí ń jẹ́ mo mà ti ní sùúrù tó o mo ṣe sùúrù fún ẹ tó o ìsọkúsọ rẹ ìwà tó gẹ́ o bí ọba tó sọrú rẹ̀ sí mi ọmọ tí o mo bọ̀wọ̀ fún ọ tó o bẹ́ẹ̀ ni kì í ṣèwọ ọmọ bẹ̀rù o bí ìṣèjọba o à ń bẹ̀rù alájá ajá ṣe bóun là ń bẹ̀rù ìwọ lọ kọ́kọ́ pè mí lẹ́rú láyé mi n ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ mọ́ lẹ́nu rẹ o bó bá tún sọrú ìsọkúsọ bẹ́ẹ̀ n kò padà sí ọ lẹ́nu o ojú Áùdù wálẹ̀ kò lè fọhùn tàbá ní ọ̀gá ìgbà tá a fẹ́ jáde nílé lẹ́ẹ̀kan mo ráwọn ọmọdé méjì tí wọ́n ṣeré ní òò níta sáwọn ọlọ́pàá náà nìyẹn àbáwọn kọ́ ni wọ́n kó wọn wọ́sọ yẹn àbí àwọn kọ́ ni àṣírò àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń gbà síṣẹ́ ọlọ́pàá báyìí abájọ gbogbo wọn rẹ́rìn-ín àfi Áùdù tó fajúro Áùdù ní tafa sọ ọmọ pé tiẹ̀ yàtọ̀ ẹsẹ̀ tí ọmọ là ń wá lọ títì wọ́n mú ìwọ nísinsìnyí pé ó gbé ọwọ́ rẹ sókè láti lù mí ó hùwà tó lè ba àlàáfíà ìlú jẹ́ èyí sì lòdì sí òfin àti tafọ́ ọ̀jẹ́ kó parí ọ̀rọ̀ rẹ̀ tó fi wí pé bí mo bá lù ọ́ kì í ṣèwà tó lè ba àlàáfíà ìlú jẹ́ o bí kì í ṣèwà tó lè tún àlàáfíà ìgboro ṣe ó máa jọra rẹ lójú ó jọra rẹ lójú púpọ̀ mo lè lù ọ́ mọ̀nà bí mo bá lù ọ́ ńkọ́ ìlú fẹ́ fi mí ṣe o ó tó súnmọ́ lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n Lápàdé fà á lọ́wọ́ kò jẹ́ kó lù ú Lápàdé wá ní Áùdù ṣé oní ọ̀fẹ́ wà nù ilé ìwò ni ìwọ lọ ẹ̀sẹ̀ ń béèrè onílé sí ta ní nílé ta ní onílé bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ kíá yàrá inú ilé yìí kò ju 300 lọ agboolé kékeré ni ọjọ́ tètè bẹ̀rẹ̀ kó lè bá tètè parí rẹ̀ sáàmọ́ sọnù nínú ilé nítorí òpè ènìyàn bíi tirẹ̀ ilé sọnù sínú ilé tó bá tóbi ṣùgbọ́n ṣá o bí ọba sọnù iṣẹ́ wo làwọn ọlọ́pàá yòókù ń ṣe tí wọn ò ní lè wá ọkàn ìwé ìròyìn àfidùn láàárọ̀ lánàá olórí ọlọ́pàá sọnù sáàrin ilé ńlá amadu
Áùdù ò fèsì mọ́, ó pẹ̀yìndà láti jáde. Táíwò náà dìde ńlẹ̀ ó ní Áùdù jẹ́ kí n sìn ọ́ déta kó má sì wọ nìkan lọ́nà kó o má bàa sọnù bí Lápàdé ti wí yẹn. Lápàdé, Tàfá, ó dàbọ̀ náà o, ẹ dúró dè mí kí n sin Áùdù dóde ká wá máa bá ọ̀rọ̀ wa ẹ̀kan tí Áùdù dá mọ́ wa lẹ́nu lọ. Táíwò bá Áùdù jáde lọ, kò sí nǹkan kan tí Tàfá lè ṣe láti dá a dúró. Lójú Áùdù inú bí Lápàdé púpọ̀, inú rẹ̀ ń rúfù ṣùgbọ́n ewúrẹ́ ń bínú ó ń fẹsẹ̀ halẹ̀ yóò bolówó rẹ̀ jẹ́ bí. Lápàdé ń ronú owó àti wàhálà òun lórí Táíwò, ẹni tóun ti náwó náírà lé lórí lọ́lọ́mọ́ ńlọ́wọ́ yìí o, lójú ara òun láìsí ẹ̀yìn òun, ṣùgbọ́n kò lè jàǹpátá ó mọ̀ sí o. bí Táíwò ti bá Áùdù jáde lọ, Lápàdé ń fi ojú sìn lọ, ó dákẹ́ tì, ó ní ó Táíwò a ó máa túnra rí o, ńgbà tá a bá tún ríra a ó parí ọ̀rọ̀ wa o. Bójú bá lè gbé èèyàn ṣubú ni gbì ní Táíwò ìbálulẹ̀. Tàfá náà dáhùn ní Áùdù yìí ò máa ṣe o, n ló jẹ́ kí Táíwò bọ́ lọ́wọ́ wa láì tó nǹkan kan wò yìí, ṣùgbọ́n ẹ dá mi dá ọ̀gá kó tó dìwòye ọ̀la owó mi á ti tẹ̀ yóò ti tọ́yàwó tẹ́rùn dáadáa. títọ́wò nìkan kọ́ o, yóò tọ́yàwó ńgbà náà, jíjẹ yóò ní yóò jẹ́ yóò. Táíwò kẹ̀, èmi Tàfá ọmọ Láwálé, èmi omi tútù tí jó níyan fàìfàì, èmi òjò òwúrọ̀ tí gbé wẹ́líwẹ́lí dé, èmi ajámaláyà bí òjò àárọ̀, èmi òjò àárọ̀ tí bólówó nú, olówó agẹlẹtẹ, ìwòfà náà agẹlẹtẹ, èmi kíní Lápàdé kọ́ ni ẹni tó padà dé ilé rẹ̀ lálẹ́ ọjọ́ náà. Ẹlòmíràn pátápátá ni oúnjẹ àárọ̀ nìkan ló wà nínú rẹ̀, àfi ọ̀pọ̀lọpọ̀ obì àti eéfín sìgá tó tó èyí tí rélùwéè lè tú jáde ní ọjọ́ mẹ́wàá. Bẹ́ẹ̀ sì ni ọ̀nà àti jẹun alẹ́ ọjọ́ náà gan kò tí ì yé, nítorí oko ni gbogbo àwọn ìyàwó rẹ̀ wà. Bẹ́ẹ̀ ni kò bá ẹnikẹ́ni lóúnjẹ lẹ̀ nílé. Torí náà Tàfá ló lọ ra búrẹ́dì oníkọ́bọ̀ 5 fún Lápàdé pẹ̀lú àkàrà olóróró oníkọ́bọ̀ 4. Èyí sì ni oúnjẹ alẹ́ rẹ̀ lọ́jọ́ náà. Ó ṣàfi ọkàn balẹ̀ pé aràn yóò rí nǹkan dì mọ́ títí ilẹ̀ yóò fi mọ́. Ó fún Tàfá náà lówó láti ra tó bá wù ú jẹ. Ó wọlé lọ jẹ́ ọ̀tàn náà, ó yí rédíò rẹ̀ láti gbọ́ bóyá ìròyìn wà, ó yí sókè dáradára. Ntọ́ bá lẹ́nu rédíò rẹ̀ ni pé èyí náà sì ni ìparí ètò wa fún tòní, ká pàdé láyọ̀ lọ́la. Lẹ́yìn náà rédíò bẹ̀rẹ̀ sí kọrin Nàìjíríà a kí ọ, ó sì dákẹ́ wín. Lápàdé wo aago rẹ̀ wò, ó sì rí i pé ó fà díẹ̀, ó yí sáago 11 àbọ̀, ó tó àkókò láti sùn. Afakarajẹ kọ́ sùn tó lòún gbàtà mọ́rí, ẹni ó jiyàn tó fọbẹ̀ ẹran jẹ́ ńkọ́. Lápàdé fi àkàrà jẹ búrẹ́dì tán, ó fọwọ́ lẹ́rán, kí ló yá àpọ́n lórí tó fúnra rẹ̀ fi sóná, tó fúnra rẹ̀ ń koná, tó wá ń sófe òṣùpá lórí àpọ́n. Ó ní òṣùpá yọ̀rí gẹ̀rẹ̀gẹ̀, àpọ́n wọlé gbogbo rẹ̀ sóòkùn dúdú. Kí láǹfààní àpọ́n, kí ló wúlò fún? Lápàdé pa ìrònú wọ̀nyí tì, ó dìde ńlẹ̀, ó lọ ti gbogbo fèrèsé rẹ̀ lọ́kọ̀ọ̀kan, ó sì ti ilẹ̀kùn ẹnu ọ̀nà, ó kọjá sí yàrá rẹ̀, ó bọ́ aṣọ ọrùn rẹ̀, ó fi kọ́ sórí ìkọ́, ó rí aṣọ ìbora rẹ̀ lórí igi bẹ́ẹ̀dì, ó fi bora. Lẹ́yìn náà ó fẹ̀yìn lélẹ̀, kò rí oorun sùn. Ṣé mo sùn mo jarun pa? Olúwa rẹ̀ rí nǹkan jẹ ní o. Wọ́n bẹ̀rẹ̀ sí fọkàn ro gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí látọ̀sán ọjọ́ náà. Ó rẹ́rìn músẹ́. Ǹjẹ́ ó yẹ kó wọ́n ṣọ́ra báyìí? Iṣẹ́ àgbẹ̀ ló ń wá ń ṣe yìí ni àbí sí ọlọ́pàá nú? Àbó ń sì rọra ń di arúfin lọ díẹ̀díẹ̀? Iṣẹ́ jàgùdà ló ń ṣe ni àbí iṣẹ́ dánàdánà? Iṣẹ́ ìpáǹle ló ń ṣe báyìí ni àbí iṣẹ́ ajínigbé? Ó mọ̀ pé kì í sòun fúnra òun ń lo ń tọrùn bọ ìjàngbọ̀n náà. Bí kò ṣe ìjàngbọ̀n náà ló ń wà òun kàn sí alábàápàdé rẹ̀ ni òun ṣe kò ń gẹ́ ìjàngbọ̀n. Àbí kéèyàn má lè toko wálé mọ́ ni o, àbí kí òkú ó kú kéèyàn má lè wá kí ọmọ lóòkú, àbí kéèyàn má lè wá kí ọlọ́mọ. Ẹni máa bí máa yọ̀ fọ́lọ́mọ wọn máa ń wí o. Àtọlọ́fọ̀ o, àtọlọ́mọ, àtolókú, èwo ló ń tì wá tí ìráàyè kí báyìí? Adìẹ sì wá bà lókun, arọ ọ̀rọ̀ okùn, arọ ọ̀rọ̀ adìẹ mọ́. Wàhálà ni òun ti kò sí látàárọ̀ yìí, òun sì ti gbá ọ̀ràn mọ́yà. Èkùrọ́ la wá rà lọ́jà, ọmọ ẹran ṣe dé gbá. Ǹjẹ́ kò ń wọ́n padà sóko kọ́ lọ yẹ òun báyìí? Ó wá sì ṣeéṣe bí o. Bóun tilẹ̀ lóun wọ́n pa ti àwọn ọlọ́mọ àtolókù tì, kó ń wọ́n mọ̀ kí wọn kó ń fi padà sóko. Òun lè gbàgbé ọ̀rọ̀ ti Táíwò kíákíá bẹ́ẹ̀ yẹn bí? Áùdù Kàrímù náà yóò fohùn sílẹ̀ bí? Tàfá tóun ti kó tóun bá ń kọ́, ó ti pẹ́ jù láti yọwọ́ kúrò. Bẹ́ẹ̀ ni
oko kò tí ì ṣe padà sí ó ní òun kò tí ì ti padà sóko ṣùgbọ́n wíwà tóun wà nílé òun ò ní lọ sọ́dọ̀ jàǹgbọ̀n mọ́ bí ẹnikẹ́ni ò bá yóun lẹ́nu mọ́ òun ọmọ bá tóun lọ jẹ́jẹ́ òun ó sì ń tóun wálé wá sí òun ó sì padà sóko ẹni tó bá wá kọlu òun ṣáà o òun ló ń wá ìjàngbọ̀n o yóò sì rí kì í sì ṣẹjọ́ yóò sì rí ìjàngbọ̀n ju èyí tó ń retí lọ bí wọ́n bá tún wá àjẹ́ pé kì í ṣẹjọ́ mọ́ o bí èèyàn bá tọ̀ òun á dá lóhùn a kì í sọ fún labalábá kó má dìgbò lẹ́gùn labalábá tó bá dìgbò lẹ́gùn aṣọ rẹ̀ ó yarin kò lẹ́bẹ̀ a kì í sọ pé kọ́mọdé ọmọ fọwọ́ kan ná ṣùgbọ́n iná fúnra rẹ̀ ní sọ fún ọmọdé kó sọ òun sílẹ̀ lápàdé fẹ̀yìn lílẹ̀ lórí ibùsùn rẹ̀ ó ronú oríṣiríṣi oorun òkun ó dùbúlẹ̀ síbẹ̀ lásán ó tàkàkà bíi ọ̀tajà tán ronú báyìí la parí orí kẹta ìwé náà àjà ló lẹ́rù látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà láàrin àwọn òkọ̀tàn olóògbé ọ̀làdẹ̀jọ òkèdìjí kọ́lọ́hún ọ̀dẹ̀lẹ̀ fẹ́ẹ̀yàn rẹ̀ lágbára ọlọ́run orí kẹrin láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ́ẹ̀ ibi ló ń dààmú ọlọ́run tó wò ibi ló ń dààmú ọlọ́run tó wò títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV bákan náà ẹ já mọ ìròyìn báwo lẹ ṣe ń gbádùn ìwé ọ̀hún sí kí làwọn àkíyèsí yín nípa rẹ̀ àwọn ìwé wo ńlẹ̀ tó fẹ́ kákà ní ìkànnì yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ orí WhatsApp nìkan náà láti láǹfààní àti sọ̀rọ̀ +234 904 851 9362 +234 904 851 9362 ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín bí ìgbàkígbà tẹ́ bá bá ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí ẹ má fò kúrò lórí ẹ̀ kó lè jàǹfààní fún mi lónìí tàbí lọ́la ẹ mọ̀ wípé gbà fún mórílé ní gbà fún gbàdà lóko ọmọ oko tí ó jẹ búrẹ́dì kó fi ìṣòro ránṣẹ́ lé àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ilé òní lè wá ta ọ̀nà onínà wá wọlé títí ìgbà míì tájọ pàdé ẹjẹ́ àjọfà ìkú dẹ́gbẹ́ra ó dìgbà kan náà.